àyà mẹ́fà láti fẹ́fọ̀ ìsọnù nípa ojú ọ̀nà. Nígbà ìyá àti ní ojú ọ̀nà láti ẹlẹ́yìn dàrẹ́ẹ̀tì sí Omídòyí. Kìí ṣe ojú ọ̀nà màrá o, ojú ọ̀nà tuntun tó gba Ológbò, tó gba Àjàgbó, tó gba Ọtí Àgbàrá, tó wá já sí Omídòyí tó já síbẹ̀ báyìí. Alága wa Honorable Benjamin wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Òwú ṣùgbọ́n sákò wọn òun ní Sànúsì. Wọ́n fi àkókò yìí ràn wá bá ṣe lóore kí ló máa ṣe o. Alága ò béèrè kankan ṣùgbọ́n ó béèrè pé tó bá tún di gbà tí a bá ṣe registration ẹ jẹ́ ká ṣe registration ká wáyé dáadáa nígbà ìbò ká sì dìbò fún alága. Èmi ò mẹ́gbẹ́ tí ó wà o, ìṣòro ẹgbẹ́ o, ìjẹ́ tó a lọ mú lọ lọ́la rárá o. Àmọ́ alága bọ́lá tó pé àpótí Benjamin dà ẹgbẹ́ tó bá wà lọ́lọ́ ọmọ tó wà jù sí nígbà náà nítorí pé ó ṣe wá lóore. Ó tún wá ní àwọn tó dá lẹ́gbẹ̀ẹ́ bíi fives ìyẹn jẹ́ ọmọ èdìdí ó sì wó dáadáa ti alága. Spíkà ó dọ̀wọ́ ẹ̀ o, alága sí dáadáa o, ẹ má bàjá o, ẹ má bàjá o, ẹ má bàjá o. Ọ̀rẹ́ tẹ̀sán máa lè ọmọ ọkọ ni wọ́n tẹ̀. Spíkà ọmọ Ìsànlú ni ọmọ Ìsinmi kásẹ̀lọ̀ wọ́ọ̀dù ní gágágágágá oníwọ̀tú bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ àtẹ̀wọ̀n lẹ́lẹ́kejì. Ọba ni wọ. Ìjọba ìbílẹ̀ sí wọ́n ṣe dáadáa púpọ̀ chairman gbogbo ìlú Ìsànlú àti ẹgbẹ́ àti kọ́mítì ìjọba àti president wa gbogbo olóyè Ìsànlú wọ́n mọ rírì yìí, obìnrin mọ rírì yìí, àwọn tó wà ní abroad gan wọ́n mọ rírì yìí. So a dúpẹ́ púpọ̀, ẹ má bínú, ó yẹ kó dúpẹ́ àyìnbó ṣùgbọ́n gẹ́gẹ́ bí kílífẹ̀ kan ṣe mọ sẹ́mi kúrò ọ̀rọ̀ wa kàtún pẹ̀lẹ́sílẹ̀ kàtún wá bèrè mí ni o ẹ̀mọ́ bá tó lọ́la bá tó kọ̀wé ẹ̀mọ́ jẹ́ kó tí yìí pọ̀ jù ní Sànú àwa gángan la pọ̀ jù nílẹ̀ sí bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́. Lórúkọ gbogbo sí ambassador cultural ambassador cultural ambassador Ajokogun nígbà tí aṣáájú diaspora ó fi ní certificate nígbà àwọn òyìnbó wọ́n mọ. Praise God. On behalf of all Ìsànlú àwọn chairman adúgbò púpọ̀ lọ́wọ́ iṣẹ́ takuntakun ẹ̀ ṣe wọ́n wà pẹ̀lú dàpọ̀ ẹ̀jọ́ ọ̀dáfọ̀ gbogbo Ìsànlú pátápátá ilé àti lóko àfihàn ní sàtífíkẹ́tì gẹ́gẹ́ bí Ajokogun cultural ambassador. Bá mi pé. Please subscribe.